Awuyewuye tí ń lọ níkànnì ayélujára lórí àwòrán kékeré tẹ́ ẹ rí níbi tí Ọọ̀ni tilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì tó ti tẹ̀ kí Aláàfin níbi àwẹ̀jẹwẹ̀mu ọjọ́ ìbí Bàbá Ìjẹ̀bú tó wáyé nílùú Èkó. Gbogbo yín náà lẹ mọ̀ pé àwọn ọba ilẹ̀ Yorùbá tó kún níbẹ̀ wọ́n pọ̀ gan-an, ṣùgbọ́n Aláàfin àti Ọọ̀ni tilé-Ifẹ̀ ló síwájú àwọn ọba ilẹ̀ Yorùbá níbi báàdì Bàbá Ìjẹ̀bú. Àwọn ènìyàn wá ní ṣebí Ọọ̀ni tilé-Ifẹ̀ ni olórí àwọn aládé ní ilẹ̀ Yorùbá, ó sì wá tún jẹ́ pé bàbá ló tún tẹ̀ kí Aláàfin tìlú Ọ̀yọ́. Tá a bá tún ní ká wo ọjọ́ orí àwọn méjèèjì, 50 ọmọ ọdún làwọn méjèèjì. Ó ṣe rí bẹ́ẹ̀, èmi ò mọ̀ èmi ò sì wá láti wá dalẹ̀ Yorùbá rú, ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ wa, ẹ gbọ́ kí ni èrò tiyín? Wọ́n ní kó o pọ́n mi lé kémi náà lè pọ́n ọ lé. Táwọn méjèèjì náà bá jọ pọ́n ara wọn lé, kò sí nǹkan tó burú ńbẹ̀. Ẹ gbọ́ kí ni èrò tiyín lórí fọ́nrán kékeré yìí? Ẹ drop comment, kẹ́ subscribe, kẹ́ wá share fídíò náà.